A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọdún yìí, year 2023 ní Diocese wa Yewa Anglican Diocese lábẹ́ ìdarí bàbá wa Right Revd Dr. Oluwarohunbi. Oluwarohunbi lọ́wọ́. Olúwa bí a ti ń lọ fún wa ní òye rẹ̀, ó sì fún wa ní ìyè nípẹ̀kun torí Jésù Kristi Olúwa wa. Fún ọdún yìí, adarí wa ní ìjọ Anglican wọ́n ṣe ayọ̀ sí wa tí ṣe ọ̀rọ̀ ṣáájú. Wọ́n kí wa lọ́pọ̀lọpọ̀. Wọ́n dẹ̀rọ̀ wá pé lọ́dún yìí ká tún fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa láti kọ́ ẹ̀kọ́ lábẹ́ ìdarí ìtọ́ni Ọlọ́run. Wọ́n sì ní ohun tí à ń gbéyẹ̀wò lọ́dún yìí ni pé àwa ọmọ Ọlọ́run bí arìnrìnàjò sí ìjọba ọ̀run. So wọ́n wá ń gbà wá níyànjú pé gẹ́gẹ́ bí adarí primate wa Henry Ndukuba, wọ́n ní kí ìjọ Ọlọ́run náà tẹ̀síwájú. Bákan náà ni bàbá wa nínú Olúwa Right Revd Dr. Abatunji Olúgbénga Folúṣọ́ láti Dásì Ọ̀ṣun, tí wọ́n jẹ́ alága ìgbìmọ̀ ètò ìsìn àti ìgbé ayé ẹ̀mí ní ìjọ wa. Wọ́n rọ̀ bákan náà láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí a lè ní ìyè àìnípẹ̀kun. Àwọn bàbá wa máa bá wa wo àwọn ìlànà tí wọ́n ní ká gbéyẹ̀wò bí a ṣe máa lo ìwé ẹ̀kọ́ Bíbélì nínú ọdún yìí. Ẹ̀yin ìjọ Ọlọ́run, lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọdún 2023. Ayọ̀ àti oore ọ̀fẹ́ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí la ó fi làjà ní orúkọ Jésù. Àmín. Gẹ́gẹ́ bí ìlànà bí ó ṣe yẹ kí a ṣe máa lo ìwé ẹ̀kọ́ Bíbélì ti ọjọ́ ìsinmi ti ọdún yìí, àkọ́kọ́ ni pé ọmọ ìjọ kankan gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ Bíbélì yìí ní ilé rẹ̀. Èyí túmọ̀ sí pé láàrin ọ̀sẹ̀ ó gbọ́dọ̀ ti kà á pẹ̀lú Bíbélì kó sì dáhùn àwọn ìbéèrè rẹ̀ lásìkò sílẹ̀ kó tó di wípé a pàdé nílé ìjọsìn. Ìkejì ni pé gẹ́gẹ́ bí adarí ẹ̀kọ́ Bíbélì náà, ìwọ náà fún ara rẹ ó gbọ́dọ̀ ti gbé ẹ̀kọ́ Bíbélì yẹ̀wò dáradára kó sì ka àwọn ẹsẹ̀ Ọlọ́run tó wà níbẹ̀, nítorí pé ìbéèrè máa wáyé láàrin àwọn ọmọ ìjọ. Wà lè ní ìdáhùn tí ó pé láti dáhùn ìbéèrè wọn. Ó ṣe pàtàkì àmúlò àkọ́kọ́ tó fún wa bí ó ti yẹ, àkókò bí ó ṣe yẹ. Èyí túmọ̀ sí pé time management. A gbọ́dọ̀ mọ bí a ṣe ń lo àkókò wa. Bí ó bá jẹ́ ogún ìṣẹ́jú ni, ẹ jẹ́ ká mọ̀ pé ogún ìṣẹ́jú ọjọ́ wákàtí kan. Ó túmọ̀ sí pé àkókò tó ṣe pàtàkì bí a tún rìnrìn àjò lọ sí ọdún tí rèé. A gbọ́dọ̀ ti ka ibi kíkà wa kí a tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Èyí pé àkọsílẹ̀ ẹsẹ̀ Bíbélì tí ó wà níbẹ̀ a gbọ́dọ̀ kà á sí gbogbo ènìyàn létí. Ìṣe pé ká kàn máa béèrè ìbéèrè lásán. Ó náà gbogbo a máa ní òye ọ̀rọ̀ Ọlọ́run ní ọdún yìí náà ju ti ọdún tó kọjá lọ. Àdàrà fún wa ní orúkọ Jésù. Ẹ̀yin ará nínú Olúwa, àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó bá wà níbẹ̀ wọ́n fi hàn pé a gbọ́dọ̀ kà wọ́n dáradára. Ìjọ kọ̀ọ̀kan lè ṣe ìdíje lórí ẹ̀kọ́ Bíbélì láti fún bí ẹ̀kọ́ ti tọdún yìí bó ti ṣe yé wọn sí. Ní pé láàrin àgbà ìjọ àti ọ̀dọ́ àti èwe, a lè ṣe tàpé ìdíje ká mọ̀ bí àwọn ènìyàn bó ṣe tẹ̀síwájú àti bó ṣe ń ka ẹ̀kọ́ Bíbélì yìí sí. Àwọn ìlànà tí a fún wa ní ọdún yìí ni èyí. Bí a bá tẹ̀lé àwọn ìlànà yìí, a máa rí pé a máa ní òye ẹ̀kọ́ Bíbélì gẹ́gẹ́ bí arìnrìnàjò lọ sí ìjọba ọ̀run ní ọdún yìí ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti ṣe yìí Ọlọ́run á fi fún wa ní orúkọ Jésù. Fún ẹ̀kọ́ Bíbélì kìíní nínú ọdún yìí, ọjọ́ ìsinmi lẹ́yìn Kérésìmesì, àkórí ọ̀rọ̀ wa sì wà. Ohun tí à ń gbéyẹ̀wò lọ́dún yìí ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Òun là ń gbéyẹ̀wò lọ́dún yìí. Ṣùgbọ́n ẹ̀ka àkórí wa ní jíjọba Ọlọ́run ní apá kìíní. Orí ọ̀rọ̀ wa gan wá ní àṣẹ gíga ti Ọlọ́run, àṣẹ gíga ti Ọlọ́run. Ibi tí wọ́n sì ní kákà ní ìwé orin Dáfídì orí ìkẹtàdínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì. Orin Dáfídì orí ìkẹtàdínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ ìkíní sí ìkeje. Olúwa jọba, kí ayé kí ó yọ̀, jẹ́ kí inú ọ̀pọ̀lọpọ̀ erékùṣù kí ó dùn.
àwọsánmà àti òkùnkùn yíká, òdodo àti ìdájọ́ ní ibùjókòó ìtẹ́ rẹ̀. Iná ṣáájú rẹ̀, ó sì jó àwọn ọ̀tá rẹ̀ yí káàkiri. Mànàmáná rékọ ìmọ́lẹ̀ sí ayé, ayé rí ó sì wárìrì. Àwọn òkè yọ́ bí idà níwájú Olúwa gbogbo ayé. Ọ̀run fi òdodo rẹ̀ hàn, gbogbo orílẹ̀-èdè ayé sì rí ògo rẹ̀. Ojú yóò ti gbogbo àwọn tí sin ère fífín, ẹni tí fi ère ṣe ìlérí ara wọn. Ẹ máa sìn gbogbo ẹ̀yin ọ̀run. Ṣe èròǹgbà wa láti ní òye bí Ọlọ́run ti jẹ́ ọba aláṣẹ. Èròǹgbà kejì, láti rí bí Ọlọ́run ṣe lè lo onírúurú ìṣẹ̀lẹ̀ tàbí ẹ̀dá láti mú ìpinnu rẹ̀ ṣẹ. Ìfáàrà wa àkọ́kọ́ ti ọdún yìí, àṣẹ Ọlọ́run túmọ̀ sí pé Ọlọ́run ní àṣẹ, ní ẹ̀tọ́, agbára àti ọgbọ́n láti jọba lórí àwọn tí ó dá. Gbogbo ohun tí ó ṣẹ̀dá bí ibi gbogbo, ohun tí a lè fojú rí, ohun tó ní ẹ̀mí, ènìyàn àti Sátánì pàápàá ni wọ́n wà ní abẹ́ ìṣàkóso Ọlọ́run wa yìí. Òun kò jẹ́ gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni tàbí èyíkéyìí nínú àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀. Àṣẹ rẹ̀ ni ó ga jùlọ. Àmọ́ ṣá, àṣẹ Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí, kò sì wà láti ṣe ibi, ṣùgbọ́n ìyẹn ni pé àṣẹ Ọlọ́run kò wá láti ṣe ibi, ṣùgbọ́n ó lè lo èyíkéyìí nínú àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀ láti mú ìpinnu rẹ̀ wá sí ìmúṣẹ ní ayé yìí àti ní ayérayé. Ní ìsọ nípa àṣẹ Ọlọ́run pé kò sẹ́ni tí ò lè lò. Bàbá jẹ́ káwọ́ ìbéèrè wa láti ṣe ìpalẹ̀mọ́ fún ọdún yìí. Àwùjọ yẹ̀wò náà ni. Ìbéèrè kìíní sọ pé nínú òye rẹ, wọ́n ní ká ṣàlàyé ohun tí Ọlọ́run gẹ́gẹ́ bí aláṣẹ jẹ́, bí a ti kà nínú orin Dáfídì yẹn. Ẹ ṣé dáàdì wa lùwà. Bí a bá wo Psalm 135 ẹsẹ̀ 5 sí 7, ó ní nítorí tí èmi mọ̀ pé Olúwa tóbi àti pé Olúwa ju gbogbo òrìṣà lọ. Ohunkóhun tí ó wu Olúwa òun ní ṣe ní ọ̀run àti ní ayé, ní òkun àti ní ọ̀gbun gbogbo. Ó mú ìkùùkuu gòkè láti òpin ilẹ̀ wá, ó dá mọ̀nàmọ́ná fún ọjọ́, ó mú afẹ́fẹ́ ti inú ilẹ̀ ìṣúra rẹ̀ wá. Praise the Lord. Ó túmọ̀ sí pé bí a wò bẹ̀rẹ̀ pé Ọlọ́run ní agbára lórí ohun gbogbo, Ọlọ́run ní àṣẹ lórí ohun gbogbo. Ó la fi pè ní aṣèlúwú ní Ọlọ́run. Kò sí ẹ̀dá tó lè bí léèrè. Ọlọ́run sì ní ẹni náà tí ò lè gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó tó ṣe ohun, torí pé àṣẹ rẹ̀ òun ló jù ní gbogbo ayé àti ọ̀run. Ṣé ìbéèrè kejì? Ìbéèrè kejì sọ wípé ka ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 22 dé 25, àti Iṣẹ́ Àpọ́sítélì orí 12 ẹsẹ̀ 5 sí 8. Wọ́n sọ pé kí o sì ṣàlàyé bí Ọlọ́run ṣe fi àṣẹ rẹ̀ hàn lórí àwọn ohun ẹlẹ́mìí àti aláìlẹ́mìí. Ẹ ṣé bàbá wa. Tí a bá gbọ́ àwọn ẹsẹ̀ tí wọ́n ní ká kà yẹn, Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí aláṣẹ. Ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí aláṣẹ lórí gbogbo ohun tó lẹ́mìí àti tí ò lẹ́mìí. Ẹ wo bí ó ti pa kìnìún lẹ́nu mọ́ nínú alára àwọn ẹsẹ̀ yẹn, tí kò fi lè pa Dáníẹ́lì nínú ìwo kìnìún. Gbogbo àwọn kíkà yìí fi hàn pé Ọlọ́run nìkan ni àṣẹ rẹ̀ ga jùlọ. Kò sí ohun tí ò lè lò. Ẹni tó lo kẹ́tẹ́kẹ́tẹ́ láti bá Bálámù sọ̀rọ̀, kí ni ò wá lè lò? A máa lo afẹ́fẹ́, sì máa lo òkun. Ó ń jẹ́ ká mọ̀ pé títóbi ni Ọlọ́run wa, òun ló ní ohun gbogbo láyé àti lọ́run. Kò sí ohun tí ò lè lò nínú gbogbo tí ó dá, bó ti wù kó rí. Ṣé bàbá? Ìbéèrè kẹta ní báwo ni ó ṣe lè ṣàfihàn àṣẹ Ọlọ́run lórí Sátánì nínú ìwé Jóòbù yẹn orí kìíní. Wọ́n ní báwo ni a fi ṣàfihàn ìyẹn àṣẹ Ọlọ́run. Wọ́n ní ká sì fi ṣe àfiwé pẹ̀lú rẹ̀ nínú ìwé Máàkù orí 5. Olúwa sì dá Sátánì lóhùn wípé kíyèsí ohun gbogbo tí ó níbẹ̀ ní ìkáwọ́ rẹ̀, kìkì òun tìkára rẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ fi ọwọ́ rẹ̀ kàn. Bẹ́ẹ̀ ni Sátánì jáde lọ kúrò níwájú Olúwa. Ẹ wá pé Ọlọ́run fún ara rẹ̀ tí ó jẹ́ Ọlọ́run tó dé pé ó láṣẹ lórí Sátánì.
Ọlọ́run sọ fún ibi tí ó lè dé dúró, ohun tí ó lè ṣe àti tí kò lè ṣe. Ó ní kò gbúdọ̀ fọwọ́ kan ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n o lè fọwọ́ kan dúkìá rẹ̀, ẹ̀mí rẹ̀ yìí ó ti èmi ni. Ó sọ pé àṣẹ Ọlọ́run gan ó wà lórí Sátánì. So bí àwọn ènìyàn sọ pé Sátánì ló ń lọ, Ọlọ́run láṣẹ lórí Sátánì. Sátánì kan ló ń pàṣẹ fún Ọlọ́run, ó máa ń gbàṣẹ lọ́wọ́ Ọlọ́run ni, torí pé ara iṣẹ́ ọwọ́ Ọlọ́run náà ni ìránṣẹ́ sì ni. Yòówù náà pẹ̀lú àbíyèsí ló máa ń ṣe wa. Ẹ jẹ́ ká wo ìbéèrè tí ó kẹ́yìn wípé báwo ni Ọlọ́run ṣe lè lo ìṣẹ̀lẹ̀ tí kò dùn mọ́ni àti ìwà búburú àtìgbàdígbà láti mú ìpinnu rẹ̀ wá sí ìmúṣẹ fún àwọn ènìyàn rẹ̀. Ṣe àfiwé ìwé Genesis orí 39 ẹsẹ̀ 20. Ṣe àwọn ìṣẹ̀lẹ̀. Bàbá wa nínú ẹsẹ̀ yìí tí a bá kárí gbogbo àwọn bọ́lọ̀ ṣe dára nínú ayé àwọn ènìyàn rẹ̀, ẹ jẹ́ ká tiẹ̀ wo àpẹẹrẹ. A rí wípé nígbà mìíràn tọ́lọ́run bá lo àwọn adarí wa láti ṣe ohun kan fún wa, láti kí Ọlọ́run lè mú ìpinnu rẹ̀ ṣẹ, dípò ká wò pé Ọlọ́run ló ń ṣe gbogbo, ṣùgbọ́n a máa rí àṣìṣe àwọn adarí. Nígbà míì àlùfáà máa rí àṣìṣe bíṣọ́ọ̀bù láì mọ̀ pé Ọlọ́run ló ń lo bíṣọ́ọ̀bù láti ti àlùfáà yẹn síbẹ̀ fún ìdí kan tàbí èkejì. Dípò tí a bá máa mọ èdè Ọlọ́run, ṣùgbọ́n a máa rí bíṣọ́ọ̀bù bí ènìyàn gbogbo, bíṣọ́ọ̀bù yóò dàgbò láìkí wọn, láì mọ̀ pé ọwọ́ Ọlọ́run ni fún ìdí kan tàbí èkejì. Ó máa ń lo adarí orílẹ̀-èdè náà nígbà mìíràn láti ṣe àwọn nǹkan tí kò dùn mọ́ wa láti gbàdégbà, kí a lè mú ìpinnu Ọlọ́run wá sí ìmúṣẹ. Ohun tí a ò bá ní lọ́kàn ní pé ká mọ̀ pé Ọlọ́run nìkan ló ń ṣe ohun gbogbo. Yálà ó dùn mọ́ ni tàbí kò díẹ̀ káàtó, ohun là bá tọ̀ lọ, torí kò sẹ́ni tí ò lè lò. Mo sì gbàdúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run fún wa lọ́dún yìí láti lè tọ́ lọ àti láti lè jẹ́ kí ó gba ìṣàkóso lórúkọ Jésù yóò fi fún wa. Ẹ bá wo ìparí ọ̀rọ̀ wa. Gíga Ọlọ́run borí ohun gbogbo tí ó dá, ó sì ń lo èyíkéyìí nínú wọn láti mú ìpinnu rẹ̀ ṣẹ. Èyíkéyìí ó túmọ̀ sí pé kò sóhun tí Ọlọ́run ò lè lò, kò sẹ́ni tí Ọlọ́run ò lè rán sí ènìyàn, nítorí pé gíga rẹ̀ ṣe kí ni, ó ju gbogbo ayé àti ọ̀run lọ. Ẹ jẹ́ á wò fún ìrònú. Ọlọ́run ni a tóbi jù, ìfẹ́ rẹ̀ nìkan ṣoṣo ni ó sì ga jù lọ. Ìfẹ́ rẹ̀ nìkan ṣoṣo ló ga jù lọ. Ẹ jẹ́ ká mú èyí sí ọwọ́ òsì wa, ká ṣe tán àti bá ìfẹ́ rẹ̀ láàyè ní ọdún tuntun yìí, nítorí pé ìfẹ́ rẹ̀ láti bá ìfẹ́ Ọlọ́run láàyè lọ́dún yìí bó tilẹ̀ kórí. Olúwa ràn wá lọ́wọ́. Káwà kọ sórí wa orin Dáfídì orí 49 ẹsẹ̀ 6. Orin Dáfídì orí 49 ẹsẹ̀ 6. Ó ní ohunkóhun tí ó wu Olúwa, òun ni ó ń ṣe ní ọ̀run àti ní ayé, ní òkun àti ní ọ̀gbun gbogbo. Ọlọ́run ṣe ládúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí a ti ń lọ nínú ìrìnàjò ẹ̀kọ́ ti olóyè, pé wàá fún wa ní agbára, òye àti oore ọ̀fẹ́ láti lè gba ìfẹ́ rẹ̀ láàyè nínú ayé wa, láti lè bá rìn ní kíkún tó bẹ́ẹ̀ tá fi yẹ fún ìjọba rẹ̀ níkẹyìn ayé wa, nítorí Jésù Kristi Olúwa wa.